Ẹ káàbọ̀ sí ìkànnì Hajiyara Malifa TV. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́lẹ̀ láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ti fi ọ̀rọ̀ léde lórí ikú olóyè kan eléyìí tó wà nílùú Sagamu. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní àṣálẹ́ ọjọ́ Monday, òun ni àwọn agbébọn tí ẹnikẹ́ni kò tíì mọ̀ apá ibi tí wọ́n ti wá ni wọ́n ṣàdédé kọlu ilé Báṣọ̀run, ìyẹn ọ̀kan lára Báṣọ̀run eléyìí tí wọ́n ń pè ní Báṣọ̀run Àkárìgbò yẹn nílùú Sagamu tí wọ́n pè ní olóyè Abíọ́dún Fọlárìn. Wọ́n ní láṣálẹ́ Monday yẹn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ìyẹn Odùtọ́lá Ọmọlọ́lá bó ṣe fìdí ìròyìn náà léde fáwọn iléeṣẹ́ ìwé ìròyìn wípé lótìtọ́ àti lódodo ni àwọn gbọ́ ìpè náà wípé wọ́n ní àwọn kan eléyìí tí wọ́n jẹ́ adìyàmọ́ra tí wọ́n jẹ́ adigunjalè ni wọ́n ṣe ìkọlù sí olóògbé náà eléyìí tí wọ́n sì wọnú ilé rẹ̀ tí wọ́n gba ẹ̀mí lẹ́nu rẹ̀ lójijì. Wọ́n lóhun tó jẹ́ ìyàlẹ́nu fún wọn ni wípé àwọn tí wọ́n ṣe ìkọlù yìí wọn ò jí ohunkóhun nínú ilé náà lẹ́yìn wípé wọ́n pa olóyè Abíọ́dún Fọlárìn. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe tẹ̀síwájú, wọ́n ní níbi ìṣẹ̀lẹ̀ náà ló jẹ́ wípé àwọn ti bá ọta àbọ̀ méjì yẹn ní eléyìí tí wọ́n fi pa olóògbé. Wọ́n ní gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ wípé olóògbé náà jẹ́ mùsùlùmí, wọ́n sì ti sin olóògbé náà yẹn ní ọjọ́ Monday náà. Ṣùgbọ́n nínú ìwádìí eléyìí tí wọ́n ní wọ́n ṣe, wọ́n ní àwọn tí wọ́n jẹ́ afurasí ọ̀daràn adigunjalè, àwọn eléyìí tí wọ́n jẹ́ agbanipa náà ni wọ́n dé agbègbè Ìtúnṣokù yẹn nílùú Ìṣàgámù ní nǹkan bíi dédé aago 11:15 pẹ̀lú ọkọ̀ Toyota Camry kan eléyìí tí wọ́n ní wọ́n ṣàdédé yìnbọn sókè. Wọ́n ní wọ́n sì dojú ìbọn kọ olóyè náà léyìí tí ẹ̀mí jábọ́ lára olóyè lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn olóyè Abíọ́dún Fọlárìn tó jẹ́ Báṣọ̀run yẹn nílùú Ṣàgámù. Ìwádìí ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe sọ. Wọ́n ní àwọn ti wà lójúṣẹ́ o láti wá ohun tó ṣẹlẹ̀ àti pé àwọn wo gan-an ni wọ́n ṣekú pa ẹni tó jẹ́ olóògbé yìí, ìyẹn tó jẹ́ ọ̀kan lólóyè ọ̀kan nínú àwọn olóyè eléyìí tó jẹ́ olóyè ìlú Ṣàgámù. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka eléyìí tí ó wà ní Ṣàgámù tá a mọ̀ sí Ṣàgámù Area Command ìyẹn ẹni tó jẹ́ ọ̀gá níbẹ̀ ló jẹ́ wípé ó ti wà lójúṣẹ́ báyìí láti wá ohun tó ní ṣe pẹ̀lú bí ìṣẹ̀lẹ̀ náà bó ṣe ṣẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra la gbọ́ wípé wọ́n ti dóòlà ẹ̀mí àwọn èèyàn méjì kan nígbà tí ọwọ́ ti tó àwọn tó jẹ́ 30 níye àwọn kọ̀lọ̀rọ̀ tí afurasí ẹ̀dá kan. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní ṣe rí ìgbà tẹ́yìn ṣọdún pọ̀pọ̀ ṣìnṣìn kérésì tòun ti ọdún tuntun àwa wà lójú iṣẹ́ ni láti rí wípé àlàáfíà ó jọba ní ìpínlẹ̀ Anambra. Báyìí ni àwọn iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra bí wọ́n ṣe fi ọ̀rọ̀ léde níbi tí wọ́n ti ń dunnú wípé àwọn ṣe àṣeyọrí nípa rírí ọwọ́ tó èèyàn tó jẹ́ 30 níye yẹn tó jẹ́ afurasí oníjìbìtì, àwọn alọ́kólóhun kígbe, àwọn ajínigbé, àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àti àwọn jàǹdùkú lónìrànràn eléyìí tó farasin sínú ìlú Anambra. Wọ́n fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ láti ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra ìyẹn Adérẹ̀mí Adéoyè níbi tó ti ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ọjọ́ Ajé Monday àná, níbẹ̀ tó sì ń ṣiṣọ́ lójú àwọn tí wọ́n jẹ́ kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá afurasí alọ́kólóhun kígbe alónilọ́gbà ajínigbé àti àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn eléyìí tí wọ́n ní ó ń da ìpínlẹ̀ náà láàmú. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní láàárín ọjọ́ kìíní oṣù kejìlá títí di ìgbà tá a wà yìí ní ọdún 2024 ló jẹ́ wípé àwọn ti rówó tó àwọn tí wọ́n jẹ́ 30 níye léyìí tó jẹ́ wípé wọ́n jẹ́ afurasí àwọn tí wọ́n jẹ́ adigunjalè alọ́kólóhun kígbe àti àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn ajínigbé. Wọ́n ní lára àwọn tí àwọn rọ́wọ́ tó ní ẹnìkan tí orúkọ rẹ̀ jẹ́ Samson Ubọ èèyàn tó jẹ́ ọmọ ọdún 31 ilé tí ó ń gbé ní abúlé kan tí wọ́n pè ní Makwumi ìyẹn ní Obese. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní ẹnìkan náà tó orúkọ rẹ̀ jẹ́ Ẹ̀fọ́bí Ekene ìyẹn jẹ́ ọmọ ọdún 29 eléyìí tí ó gbé ní abúlé kan tí wọ́n pè ní Ugama. Ó ní ẹnìkan eléyìí tí orúkọ rẹ̀ jẹ́ Obosi yìí náà ló jẹ́ wípé wọ́n ní ọjọ́ 5 oṣù kejì lọ́dún 2023 ní nǹkan bí ọwọ́ aago 11:30 òun ni àwọn iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ń rìn lé tí wọ́n wà ní ojú òpópónà tí wọ́n mọ̀ sí Rapid Response Anti-Kidnapping Squad ìyẹn pẹ̀lú àjọṣepọ̀ àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ti ìbílẹ̀ tí wọ́n ń pè ní Obosi Vigilante Men. Wọ́n láwọn wọ̀nyí ni wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ lóru ọjọ́ náà o kí wọ́n tó rán wọn àwọn tí wọ́n jẹ́ afurasí yìí. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé tìpátìkúùkù ni àwọn dojú ìbọn kọ ara àwọn ní eléyìí tó jẹ́ wípé ó jẹ́ kí ọlọ́pàá bíi méjì kan kó ṣèṣe ìyẹn lójú ìjà, ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn àwọn dúpẹ́ pé àwọn rọ́wọ́ tó àwọn tí wọ́n jẹ́ afurasí ọ̀daràn náà. Wọ́n ní
lára àwọn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí wọ́n ní àwọn kó lójú ìjà náà ló jẹ́ wípé 12 nínú wọn ló jẹ́ wípé 12 jẹ́ àwọn tí wọ́n jí gbé, nígbà tí 9 jẹ́ àwọn jẹ́ pé àwọn 9 kan wà tó jẹ́ pé adigunjalè ni àwọn, nígbà tí àwọn kan wà tó jẹ́ wípé 12 ni wọ́n ní, ṣùgbọ́n iṣẹ́ ká jí èèyàn gbé ni àwọn ń ṣe ní tiwọn. Wọ́n ní àwọn 4 míì ló jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn, àti nígbà tí àwọn 3 míì jẹ́ àwọn tó jẹ́ pé kọ̀rọ̀rọ̀ sí ni wọ́n mọ ibi tí wọ́n lè kó wọn dà sí lára àwọn oníṣẹ́ ibi, ṣùgbọ́n gbogbo wọn ni wọ́n fi ọwọ́ léde o, eléyìí tí wọ́n fi orúkọ wọn léde síbí yìí wípé wọ́n ti kó ní àárín ọjọ́ 1 oṣù kejìlá ọdún 2023 títí di oṣù kìíní ọdún 2024 tá a wà yìí. Lórí ọ̀rọ̀ kan eléyìí tó ń jà lójú òpó ayélujára eléyìí tí wọ́n sọ lórí ìjọ kan tí a pè ní sínágọ́ọ̀gù, àwọn tí wọ́n jẹ́ olùjọ́sìn ilé ìjọ sínágọ́ọ̀gù yìí mà ti sọ̀rọ̀ sókè lórí ìfọ̀rọ̀wérọ̀ kan eléyìí tí iléeṣẹ́ ìròyìn tá a mọ̀ sí BBC tí wọ́n gbé léde lórí ọ̀rọ̀ ẹnìkan tó jẹ́ olóògbé yẹn Tèmítọ́pẹ́ Babátúndé Joshua tí gbọ́ mọ̀ sí sínágọ́ọ̀gù. Òun ni wọ́n ti fi ọ̀rọ̀ léde pé ṣe rí gbogbo ìfiléde tí iléeṣẹ́ BBC tí wọ́n fi léde lórí ilé ìjọsìn yìí ló jẹ́ irọ́ tó jìnnà sódodo ni, gẹ́gẹ́ bí wọ́n ní ìdí tí àwọn ṣe tètè fi ọ̀rọ̀ léde ni wípé gbogbo ohun tí wọ́n sọ lórí fọ́nrán eléyìí tí iléeṣẹ́ BBC gbé léde yìí ló jẹ́ wípé irọ́ tó jìnnà sódodo, àti pé àwọn ò tiẹ̀ gbọ́rú rẹ̀ rí, gẹ́gẹ́ bí ẹnìkan eléyìí tó jẹ́ alukoro fún ìjọ sínágọ́ọ̀gù yìí eléyìí tí orí sọ̀rọ̀ ìfiléde ìyẹn tí orúkọ rẹ̀ ń jẹ́ ọ̀gbẹ́ni Dáre Adéjùmọ̀ ló ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ṣe rí ìfiléde eléyìí tí BBC filéde ló ọjọ́ ajé Monday ló jẹ́ eléyìí tó jẹ́ wípé ó kù díẹ̀ káàtó jọjọ ni, eléyìí tó lè ṣì ọ̀pọ̀ ènìyàn lọ́nà, ó nítorí wípé ìwádìí kò fẹsẹ̀ múlẹ̀ tó lórí ìròyìn náà eléyìí tí iléeṣẹ́ BBC tó gbé. Ó wá tẹ̀síwájú, olóhùn fẹ́ fi àkókò ìrọ̀ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá gbogbo àgbáláyé tó bá ti wo fọ́nrán náà láti wípé kí wọ́n kọ etí ikún sí o, torí pé ohun tí ò ṣẹlẹ̀ ni wọ́n ní ó ṣẹlẹ̀, gẹ́gẹ́ bí àwọn tí wọ́n wà lẹ́ka tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìròyìn àti ìfiléde àti ìkọ̀ròyìn fún ìjọ sínágọ́ọ̀gù náà ṣe sọ. Wọ́n ní ṣe rí iléeṣẹ́ BBC ó kù díẹ̀ káàtó ìgbésẹ̀ tí wọ́n gbé, torí pé kò sí òdodo kan ṣo nínú ohun tí wọ́n fi léde. Ó ní gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ oníròyìn, ó ní ó yẹ kí wọ́n mọ àwọn ohun tó yẹ kí wọ́n gbé jáde dáadáa ni, láti má ba ọkàn jẹ́ àti láti má ba ọkàn àwọn aráàlú jẹ́, àti láti má jẹ́ kí wọ́n darí wọn sọ́nà tí kò tọ́. Ó ní ó yẹ kí ẹ mọ̀ jù bẹ́ẹ̀ lọ, nítorí wípé gbogbo irọ́ eléyìí tẹ́ ẹ pòpọ̀ lórí ọ̀rọ̀ kan tẹ́ ẹ gbé léde lórí ìjọ sínágọ́ọ̀gù yìí ló jẹ́ èòfégè òun ni. Ó tẹ̀síwájú, ó ní bó tilẹ̀ jẹ́ pé nínú ìfiléde náà wọ́n sọ wípé ṣe rí iṣẹ́ àmì àti ìyanu eléyìí tó ń ṣẹlẹ̀ nínú ìjọ sínágọ́ọ̀gù náà ló jẹ́ pé èké ni. Ó ní tí wọ́n bá ní ẹlòmíràn tí wọ́n fẹ́ kó gba ìtúsílẹ̀ àbí ìwòsàn kí wọ́n gbé wá káwọn wá dọ́ṣẹ́ Ọlọ́run ọba wò. Kódà ìròyìn eléyìí ó ní ẹnìkan tó jẹ́ alukoro wọn tó ń fìdí ẹ̀ múlẹ̀ pé irọ́ tó jìnnà sódodo òun ní iléeṣẹ́ BBC tó gbéléde yàráàlú ẹ jìnnà sí. Èmi kọ́ ni mo sọ eléyìí o, ìwé ìròyìn eléyìí tó fi léde ló sọ nípa bí àwọn tí wọ́n jẹ́ olùkọ̀ròyìn àti àwọn tí wọ́n ń gbé ọ̀rọ̀ ìròyìn léde lórí ìjọ sínágọ́ọ̀gù tí wọ́n fi léde wípé irọ́ tó jìnnà sódodo ní iléeṣẹ́ BBC tó fi léde lórí ìròyìn tó ní ṣe pẹ̀lú sínágọ́ọ̀gù. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ní kí wọ́n bá wọn pe alákòóso fún ọ̀rọ̀ abẹ́lé ìyẹn Olúbùnmi Túnjí Òjó kó máa bọ̀ lólùlú ilẹ̀ wa l'Ábùjá láti wá sọ tẹnu rẹ̀ lórí ọ̀rọ̀ owó kan eléyìí tí wọ́n fi kàn án. Wọ́n ní owó tó jẹ́ 438 million naira òun ló jẹ́ wípé wọ́n ní ẹnìkan eléyìí tí wọ́n orúkọ rẹ̀ jẹ́ Betta Edu, òun ni wọ́n ní ó ti fi ẹ̀sùn kan Olúbùnmi Túnjí Òjó ipò lọ́wọ́ ní inú bí òun ṣe gbé owó náà jáde. Wọ́n níṣẹ́ rí iléeṣẹ́ náà ló jẹ́ wípé Ọlábùnmi Túnjí Òjó yìí òun ni ó ṣe atọ́nà rẹ̀ dé ọ̀dọ̀ ẹni tó jẹ́ alákòóso tẹ́lẹ̀ rí fún ọ̀rọ̀ àwọn ohun tó ní ṣe pẹ̀lú ìgbáyégbádùn àwọn ẹ̀dá, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Wọ́n ní ìdí rèé tí wọ́n ṣe ní kí Ọlábùnmi Túnjí Òjó kó máa bọ̀ lólùlú ilẹ̀ wa l'Ábùjá kó wá sọ ohun tó mọ̀ lórí iléeṣẹ́ kan tí wọ́n pè ní New Planet Project Limited, eléyìí tí wọ́n ní wọ́n ti fún ní owó iṣẹ́ kan eléyìí tó tó bílíọ̀nù 3 náírà láti ọwọ́ ẹni tí wọ́n ti ní kó lọ rọ́kúnlé, ìyẹn tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbáyégbádùn ẹ̀dá ìyẹn Betta Edu. Òun ni wọ́n ti torí rẹ̀ pé ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ abẹ́lé Olúbùnmi Túnjí Òjó pé wá sọ tẹnu rẹ̀ lórí ẹ̀sùn eléyìí tí wọ́n ti fi kàn yìí. Bó tilẹ̀ jẹ́ wípé lẹ́yìn ìgbà díẹ̀ tí wọ́n ti ní kí Edu
kó lọ́ọ́ rọ́kúnlé ni wọ́n ti ń pè fún wípé kí wọ́n ní kí Olúbùnmi náà ìyẹn tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ abẹ́lé kóun náà ní láti rọ́kúnlé ní gẹ́gẹ́ bí ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe ń fi léde lórí ẹ̀rọ ayélujára. Wọ́n ní ọ̀kan nínú àwọn tí wọ́n pe orúkọ rẹ̀ ní Sodiq Tade ló ti kọ sójú òpó pé ṣe rí Olúbùnmi Túnjí Òjó tẹ̀ ń wò yìí, ó jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ olùdarí iléeṣẹ́ eléyìí tí wọ́n fi léde wípé wọ́n san owó fún lẹ́ẹ̀mejì yìí. Ó ní fún ìdí èyí ẹni láti ní kóun náà lọ rọ́kúnlé ni ẹ wọ́de Olúbùnmi Òjó yìí dáadáa. Ọ̀pọ̀ ènìyàn ló ń fi ọ̀rọ̀ léde lórí ẹ̀rọ ayélujára pẹ̀lú èròǹgbà wọn lónìrànràn lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yẹn bí wọ́n ṣe dá ẹ̀dùn dúró tòun ti ẹni tí wọ́n ní pé kó wá jẹ́jọ́ ìyẹn Olúbùnmi yìí kí Ọlọ́run bá jọ kó ṣàánú wa ní kípa pé ayé kó má mú wa lọ́wọ́ o. Lórí ẹ̀sùn owó mílíọ̀nù eléyìí tí wọ́n pè ní 585 million fraud èyí tí wọ́n fi kan Edu òun mà ní a ti gbọ́ báyìí wípé ó ti wà ní àkólò àwọn tí wọ́n jẹ́ ìyẹn àjọ tó ní sí ìṣòwò ìlú kúmọkùmọ EFCC gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde. Wọ́n níṣẹ́ rí ní kò pẹ́ kò jìnnà yìí ni ó dé ọ̀dọ̀ àjọ eléyìí tó ní sí ìṣòwò ìlú kúmọkùmọ tá a mọ̀ sí EFCC láti wá sọ tẹnu rẹ̀ lórí owó eléyìí tí wọ́n fi kàn án tí wọ́n sọ pé ó ṣe kúmọkùmọ yẹn 585 million naira fraud. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ń tẹ̀síwájú ìròyìn náà, wọ́n níṣẹ́ rí àjọ eléyìí tó rí sí ọ̀rọ̀ ìṣòwò ìlú kúmọkùmọ ó ti ń po ẹni tí ó jẹ́ alákòóso náà lọ́fun yọ̀yọ̀ báyìí o lórí àwọn àpò ìfowópamọ́ kan eléyìí tí ẹnikẹ́ni kò mọ ẹni tí ó ní báyìí tí ó sì bẹ̀rẹ̀ fẹ́ máa ṣe ìwádìí rẹ̀ tó kó àwọn owó kan sí ní gbogbo àpapọ̀ owó náà eléyìí tí wọ́n pè ní 585 million naira èyí tí wọ́n ní ó yẹ kí ó wà fún àwọn tó jẹ́ aláìní ní àwọn ìpínlẹ̀ Akwa Ibom, ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Cross River tó fi dé ìpínlẹ̀ Ògùn ìyẹn ní Ẹdùn eléyìí tí ẹ̀ ń wò iná sọ pé ó jẹ́ ẹni tó jẹ́ alákòóso àkọ́kọ́ tí wọ́n sọ pé kó lọ rọ́kúnlé láti oṣù kẹjọ ọdún tó kọjá tí wọ́n ti búra fáwọn tí wọ́n jẹ́ alákòóso. Ní báyìí ó ti ń fẹ́ rojọ́ tẹnu rẹ̀ fún iléeṣẹ́ eléyìí tó ní sí ìṣòwò ìlú kúmọkùmọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Onírọ́ ayé àti ọ̀run ni wọ́n Fani Káyọ̀dé ló ń fi eléyìí léde lórí ọ̀rọ̀ kan eléyìí tí iléeṣẹ́ BBC tí ó gbé lórí ìtàn ìgbésí ayé TB Joshua àti ìṣe ilé yìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé ìjọsìn rẹ̀. Gẹ́gẹ́ bí Fẹ́mi Fani Káyọ̀dé bó ṣe fi ọ̀rọ̀ náà léde, ó ṣe àkàjúwe iléeṣẹ́ amóhùnmáwòrán táwọn sí BBC náà gẹ́gẹ́ bí iléeṣẹ́ eléyìí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá tó kàn ń ṣe ohun tó wù ú lórílẹ̀‐èdè yìí ni. Ó ní ṣé ẹ rí ìdí tó yẹ tóun ṣe sọ bẹ́ẹ̀ ni wípé ó ní gbogbo ìfiléde eléyìí táwọn tí wọ́n látòrí ẹ̀rọ ayélujára láti ọjọ́ ajé yìí ló jẹ́ wípé kò lẹ́sẹ̀ ńlẹ̀ eléyìí tí wọ́n sọ tako ẹni tí ó ti jẹ́ olóògbé TB Joshua yìí tá a mọ̀ sí Joshua Tèmítọ́pẹ́ Balogun. Ó ní kó o gbé ẹlẹ́rìí wá láti ayé àti ọ̀run láti lè jẹ́rìí gbé oríṣiríṣi ìwà ìbàjẹ́ eléyìí tó ní TB Joshua ṣe onílọ́rọ̀ ọ̀rọ̀ ìfipábánilòpọ̀ àìká máa búni lójúkorojú àti onírúurú ìwà eléyìí tí ẹ ní káwọn ẹlẹ́rìí kí wọ́n máa rojọ́ tẹnu wọn lélẹ́yìí tí ó fi síta lọ́jọ́ ajé Monday ìyẹn ń tọ́ka sí iléeṣẹ́ BBC gẹ́gẹ́ bí FFK ìyẹn Fẹ́mi Fani Káyọ̀dé bó ṣe fi ọ̀rọ̀ náà léde lójú òpó X eléyìí tó jẹ́ Twitter tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn lálẹ́ ọjọ́ ajé àná. Níbẹ̀ ló ti ń sọ wípé ṣé ẹ rí lójú ayé TB Joshua fúnra rẹ̀ ó jà gidi gan, ó gbìyànjú láti ṣe ojúṣe bó ṣe tó àti bó ṣe yẹ. Ìyẹn olóyè ẹgbẹ́ APC náà ìyẹn FFK ló wá sọ ó ní TB Joshua máa sùn láyà olùgbàlà rẹ̀. Ó ní gbogbo eléyìí tí wọ́n sọ yìí ẹ̀yìn rẹ̀ náà ni wọ́n ti lè sọ. Ó tẹ̀síwájú oníṣẹ́rí paribiribi tí TB Joshua kó nínú ìgbàgbọ́ àti ìlànà onígbàgbọ́ kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn rárá. Ó ní ojú ayé rẹ̀ nǹkan rẹ̀ ò bàjẹ́ kò sì ní bàjẹ́ nígbà tó bá lọ. Ó sọ sójú òpó X eléyìí tó jẹ́ Twitter tẹ́lẹ̀tẹ́lẹ̀. Fẹ́mi Fani Káyọ̀dé ló ń sọ eléyìí wípé iléeṣẹ́ BBC ẹ lọ sinmi agbájá kò sá wuyewuye tẹ́ ẹ lè sọ tó lè báṣẹ́ ìránṣẹ́ TB Joshua jẹ́. Ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Anambra òun ni wọ́n ti ń ṣeṣẹ́ abẹ fún lórí orí o látàrí wípé ó gba ọta ìbọn sórí ìyẹn ọta ìbọn AK-47 gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra Adéyẹmí Adéoyè lọ́jọ́ Monday àná bó ṣe fi léde fún àwọn oníròyìn. Níbẹ̀ ló sọ wípé ọ̀kan lára àwọn ọlọ́pàá eléyìí tó jẹ́ wípé wọ́n ní ìpèníjà nígbà tí wọ́n wà á kò pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ adigunjalè òun ló ti gba ọta ìbọn ìyẹn ní orí ọta ìbọn AK-47 lórí ló jẹ́ pé wọ́n ti ń ṣiṣẹ́ abẹ fún láti lè yọ ọta ìbọn náà.
ó sọ eléyìí nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀. Níbẹ̀ ló sọ wípé oníṣẹ́ rí ní ọjọ́ 28 oṣù kejìlá ọdún 2023 níbi ìwákò pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn ní agbègbè náà ní méjì nínú àwọn ọlọ́pàá kan ti fara gba ọgbẹ́ látàrí ìbọn tí àwọn kọ̀lọ̀rọ̀ tí afurasí adigunjalè náà tí wọ́n yìn lójú ìjà pẹ̀lú ọlọ́pàá. Wọ́n nílé tó jẹ́ pé ó ba ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá náà lórí, eléyìí táwọn sì ti tètè gbé jáde láti lọ ṣiṣẹ́ abẹ fún kí wọ́n lè rí ọta ìbọn náà yọ kúrò lórí rẹ̀. Wọ́n ní tá a bá gbàgbé, wọ́n ní àwọn tí wọ́n jẹ́ kọ̀lọ̀rọ̀ sí yìí ni wọ́n ti fi ìgbà kan wàákò pẹ̀lú àwọn ọlọ́pàá yẹn ní ìpínlẹ̀ Enugu, léyìí tó jẹ́ pé wọ́n ṣekú pa méjì nínú àwọn ọlọ́pàá ní àwọn ìgbà yẹn. Ó ní níbẹ̀ ni a ti rọ́wọ́ tó àwọn tí wọ́n jẹ́ afurasí tí wọ́n jẹ́ ajínigbé tí wọ́n ti gbé bàbá ọmọ ọdún 51 eléyìí tí wọ́n jí gbé ní agbègbè kan Ìgbókùé ìyẹn ní ọjọ́ eléyìí tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀ yìí táwọn ti dóòlà ẹ̀mí onítọ̀hún. Ṣùgbọ́n ní báyìí ṣe rí ẹni tí ó gba ọta ìbọn lórí, àwọn ti gbé lọ sí ibi tí ó ti gbà tọ́jú láti lè rí pé wọ́n yọ ọta ìbọn náà tó wà lórí rẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá yẹn ní ìpínlẹ̀ Anambra ìyẹn Adérẹ̀mí Adéoyè bó ṣe fi léde lọ́jọ́ Ajé Monday fún àwọn tí wọ́n jẹ́ oníròyìn láti lè jẹ́ kí wọ́n mọ ipò ìlera tí ọlọ́pàá tí ìbọn gbà náà bó ṣe dé dúró. Ó yá, kò ní jù báyìí lọ lórí ìkànnì Nigeria Malifa TV. Ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ wa fún àwọn ìròyìn wa lọ́lọ́kan òjọ̀kan. Lágbára Ọlọ́run bá burú òní ṣọ̀kan tèmi tiyín. Ẹ jẹ́ ká like, ká share, ká comment. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.